عليكم ورحمة الله تعالى وبركاته. العاجة زينب قربة أهلا وسهلا. العاجة لا وجه مصطفى. العاجة إبراهيم محمد زلو. خليفة إبراهيم لا تسافر أفريقيا. العاجة دين كابر أمين. العاجة ومولواسي الله ملك شيخ المبارك علي ونيكوكو. New album that launch lónìí fún 8 days Maulana Sheikh Abdullahi Olodo. Mo kọ rẹ́kọ̀dì ní tribute. Rẹ́kọ̀dì tẹ̀ ń gbọ́ mo kọ ní tribute. Ó lọ ń gbọ́ tribute tí Maulana Sheikh Abdullahi Alade Olodo radiyallahu ta'ala anhu. Rẹ́kọ̀dì tẹ̀ ń gbọ́. Gbogbo ẹni tó bá fẹ́ wá láti Èkó wá sí ìkójọ láti tọrọ ìkẹ́ ìgẹ̀ fún bàbá wa Maulana Sheikh Abdullahi Salahuddin Olodo radiyallahu ta'ala anhu. Inú skul Zumaratul Hujjaj òun la fẹ́ lò. Mọ́tò tó bá wà látẹ̀kọ́ lọ́tọ̀ ṣojú ni, látọjọ́ta ni, láti Kétu ni, láti Mile 12 ni, láti Mile 2 ni, Ìyànàpájà ni, Agége ni, Fẹ́ǹsìmà ni. Mọ́tò tẹ́ bá ti wọ̀ ẹ sá sọ fún wọn wípé ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ní Zumura before Ọlọ́runṣògo bus stop. After tẹ́ bá ti kọjá bridge Muslim Grammar School. So ẹ sọ fún wọn pé ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ní Zumaratul Hujjaj. Tẹ́ bá ti bọ́ọ̀lẹ̀ inú skul yẹn náà la fẹ́ lò láàárọ̀ yìí. Bàbá Ìmáàmù Ọ̀fà àwọn olóníwàásù gbogbo àwọn àkábírà pátápátá lè máa bá pàdé lónìí. Gbogbo bíkíbi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti kọjá Muslim ẹ sọ fún onímọ́tò pé Zumura lẹ ti fẹ́ bọ́ọ̀lẹ̀. Tẹ́ bá ṣe ń bọ́ọ̀lẹ̀ kò nídìí kẹsẹsẹ cross over. Ibi tẹ́ ti ń bọ́ọ̀lẹ̀ yẹn secondary school yẹn wà lẹ́gbẹ̀ẹ́ express yẹn náà ẹ yà wọnú school yẹn field yẹn ẹ rò wá ń bẹ̀. ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share message yìí fún àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọ́n ń pè mí pé dákìrà rẹ̀ is báwo la ṣe máa dé ibi èdè fìdáwò bàbá wa láàárọ̀ yìí. Ẹ jọ̀ọ́ tí ó gbé mi wá sí orí pláfọ́ọ̀mù láàárọ̀ yìí nìyẹn torí anábùwà Muhammad. Rẹ́kọ̀dì tuntun tẹ́ ń gbọ́ yìí ni àpòpọ̀ láṣẹ fún ṣéò. Sàlámù. Bàbá ti fi wálẹ̀ náà nìyẹn. Bàbá ti lọ náà nìyẹn. Èèyàn kan ṣoṣo ní gbogbo ilẹ̀ Yorùbá tó di hadira Hujjatul Faida wal Lisanul Faida tó di hadira náà mú. Nǹkan ṣe wá ní Faida o. Nǹkan ṣe wá o. Nǹkan ṣe wá fún Ọlọ́run ní kó bá wa dì. Fún Ọlọ́run ó ní kó bá wa dì. Ẹ bá mi share fídíò yìí fún gbogbo àwọn tó bá fẹ́ wá látọ̀nà tó jìn. Wípé inú gbogbo bí tẹ́ bá wà tẹ́ bá ti wọ mọ́tò tó ń lọ sí Ìbàdàn all the way from Lagos. Láìpàtẹ́ kò lè fi ń bọ̀ ẹ máa bọ́ọ̀lẹ̀ ẹ sọ fún pé Zumura school Zumura lè ti fẹ́ bọ́ọ̀lẹ̀. Ibi tó bá ti drop yẹn ẹ ní cross to other side ẹ ti rí school compound yẹn níbi tẹ́ ẹ ti bọ́ọ̀lẹ̀ yẹn náà ni ẹ wọnú school yẹn wá ẹ ti rí gbogbo wa níbẹ̀. Ibẹ̀ la fẹ́ lò láàárọ̀ yìí
fún fìdáwù ṣéwù. bí wọn náà ṣe ń wo mí ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí fún gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ débí láàárọ̀ yìí tí wọ́n ń béèrè address báwo làwọn ṣe débí. ìwọ náà kí ni ìwọ náà ṣe ń lé dìde láàárọ̀ yìí àti àárín ẹ̀rí láti Mọ̀dínátùl Munawwara wọ́n tún kó Mọ̀dínà wọ́n tún gba àzí àrí lọ. ìtọ́ka wọn àtẹ̀gùn rẹ́kọ̀d ten boy máa lọ́ǹchẹ̀ láàárọ̀ yìí rẹ́kọ̀d ten boy máa lọ́ǹchẹ̀ láàárọ̀ yìí lágbára Ọlọ́run aago 10 gẹ́rẹ́gẹ́ ní ìkówó bẹ̀rẹ̀. bàbá wa ti lọ náà nìyẹn bàbá Lisanul Fẹ́dọ̀ ti lọ nìyẹn. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Sheikh Zakaria alfanla bẹ́ẹ̀ ni alimautu ṣàmù wa kullu nas dha'iquhu. ẹgbẹ́ kíjẹ̀lẹ̀ ẹ fẹ́ sọ́n pa ṣe o ẹni tẹ́ pé gbogbo ayé gbogbo tó fa ayé rẹ̀ lò pátá mímbi dáyà tí ayé àtìhì mímbi dáyà ayé àtìhì kò lo sẹ́mi kò lo ṣé wò lo ìsẹ̀mí ẹyẹ ọ̀kan báyìí ìsẹ̀mí ẹyẹ ọ̀kan fún tara rẹ̀ nìkan gbogbo tó fàyè rẹ̀ ṣe tọ́lọ́ ni gbogbo tí ṣe wá dálẹ̀ òun ni gbogbo ayé dì mú òun ló sì fẹ́ tó sọtọ̀ ní kàdíntà wa yìí pé yóò kọ́kọ́ lo picture Sheikh Ibrahim sínú invitation láyé ẹja fàwòrán àfàwà sínú invitation bẹ́ẹ̀ mẹ́sẹ̀ bí àwọn ọmọ pààyàn níjọ́ tí àwọn aláṣàṣì gidi ń ṣiṣẹ́ àwọn aláṣàṣì tí wọ́n dá táìmù ní ẹ̀ pé kílẹ̀ ò tó ń má lọ́la ó kú láyé. a ní pé ṣé tọ́ríkà ṣé Tìjàní ò ní kú ṣé fáìlẹ̀ Sheikh Ibrahim ò ní kú ní gbogbo ilẹ̀ Yorùbá yìí ṣé òun ni àkọ́kọ́ ẹ̀dá tó kọ́kọ́ fi picture Sheikh Ibrahim sínú invitation báyìí ẹ jẹ́ á máa fi picture Sheikh Ibrahim síbẹ̀ kò sí tí wọ́n ṣe a ní tọ́ríkà yóò ní kú. ẹ jẹ́ á dáná káwọn èèyàn jẹun fọ́jọ́ bíi Ànábì wa Muhammad ẹ jẹ́ á jó kí ni wọ́n dùn ẹ dá sọ bàbá ló kọ́kọ́ ṣe ní gbogbo ilẹ̀ yóò báyìí ta ló fẹ́ fi ṣe ìwé gbogbo kéwù Mọ̀dínátùl Munawwara táwọn kan lọ ké nísìn tí wọ́n ní bá a ti ń ṣèfì Ànábì wa Muhammad tá a kó sínú oṣù rẹ̀ lánàá yìí tí wọ́n ní ọ̀tọ̀ Mọ̀dínà ní sẹ́wọ̀n ti kọ́kọ́ kéwù o Mọ̀dínátùl Munawwara ìgbà tí wọ́n kó bẹ̀ wọ́n gbá sàárì lọ wọ́n ṣe tán ó ní òbí sírù rẹ̀ torí wípé mo padà rí wípé nínú rẹ́kọ̀tà ń gbọ́ yìí náà mo sọ̀rọ̀ kan bẹ̀ pé ìtọ́lọ̀ ń bá ti torí ẹ̀dá ẹrú oní ọ̀pọ̀ ní òṣèṣì rẹ̀ àmọ̀ sọ nǹkan nu gbogbo àwọn àlùtọ́rí ká máa sọ nǹkan nu láti 70 ní sẹ́wọ̀n ti máa gba ọmọ owó rẹ̀ yóò fi gba hòtẹ́ẹ̀lì yóò gba hall yóò kó àwọn àfáà wá síbẹ̀ wọ́n lọ sanwó lórí tẹlifíṣàn láti lọ fèsì àwọn múnkìrì pé kí ló dé tẹ́lẹ̀ ká má fẹ́ràn Ànábì dé góńgó. tẹ̀bẹ́ni tí kọ́yà fún gbogbo wa gbogbo ibi tí ẹ̀gbẹ́ bá ti fẹ́ talé wa ṣé bó ń lọ yìí.
ọjọ́ burúkú lọ́n di 2nd November ọjọ́ burúkú ni ọjọ́ burúkú ni ọ̀rẹ́ kó ti kan Lisanu Faida ọlọ́run àpò ọ̀sẹ̀ o torí tó fi bàbá náà dì í fún wa lẹ̀ yóò bá pọ̀ jù nínú tọ̀rí kàṣẹ́ Ahmad Tijani radiyallahu ta'ala anhu ìbéèrè ni mo jùlẹ̀ ẹ múrù ṣe wà fún mi ẹ múrù rà fún mi gbogbo àwọn rìjálò àná ni ṣé ò bá lò gbogbo àwọn rìjálò lè gẹ̀yì àná ni ṣé ò bá lò bímọ àwọn ṣe bó ṣe tó ní. Ọlọ́run a mọ̀ pé wọ́n ló lè di fún wa bàbá tó lọ yìí a mọ̀ pé wọ́n ló lè di o a mọ̀ pé wọ́n ló lè di. Rẹ́kọ̀tẹ́ ń gbọ́ ìmọ̀ lọ́ọ̀tì ẹ̀ láàárọ̀ yìí Tributu Sheikh Abdullah Salahuddin Sọládèmí Olódò. Mo sọ àwọn ọ̀rọ̀ àkíkà àti ìrìnàjò ṣéò níwọ̀nba mo ṣe ní ṣókí mo sọ sínú rẹ́kọ̀dì yẹn. Nǹkan ṣe wá nu tàríkà o. Bàbá tó lọ yìí bàbá Lisanul Faida bàbá wa Hujjatul Faida la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ bá mi share fídíò yìí ìdí tó bínú gbogbo àwọn tí ń pè mí láti lásìkò ṣẹ́gbẹ̀rẹ̀ yìí láàrin afẹ́ wá síbi fìdáwù báwo la ṣe rìn láti Èkó tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ sọ pé inú skul Zumura lè fẹ́ bọ́ọ̀lẹ̀ gbogbo ẹni tó bá ń gbé mọ́tò bọ̀ wá tẹ́ bá ti kọjá bíríìjì Muslim kẹ́ ẹ tó dé Ọlọ́runṣògo ẹ ti máa rí bánà inú skul Zumura tó lè fi jáàjì òun la fẹ́ lò. Aago 10 ni program máa bẹ̀rẹ̀ láàárọ̀ yìí gbogbo àwọn rìjálù lùkẹ́ gbogbo àwọn àgbàlagbà ńlẹ̀ yóò báyìí láti Mọ̀dínà gbogbo wọn ti dé Ìbàdàn ti kún báyìí wọn náà tó bá fẹ́ wá tètè gbéra ńlẹ̀ máa bọ̀ wá ẹjẹ́ àjọ jókòó pọ̀ àjọ kójọ àjọ ṣẹ̀yẹ ìgbẹ̀yìn fún bàbá wa. Mo mọ̀ pé ẹkún ṣéwù òun kálukú sùn lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹkún ṣéwù wàláhì kówó sùn lọ́tọ̀ọ̀tọ̀ ni. Àwọn tí mò ń sọ yìí yé àwọn ni ó mọ̀ ẹkún bàbá wa Lisanul Faida kówó sùn lọ́tọ̀ọ̀tọ̀ ni o nítorí wípé ibi tí ń dí lọ́dọ̀ kó wá níjọ́ tá a bá nídìí rẹ̀ tá a bá rí i ló kálukú sunkún ẹ̀. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ mi pátá tó tí káyọ̀ torí bàbá Muhammad ṣe ń fẹ́ mi ẹ bá mi share fídíò yìí fún gbogbo àwọn tó fẹ́ wá láàárọ̀ yìí tẹ́ bá ti ń bọ̀ láti Èkó tẹ́ bá ti kọjá bíríìjì Muslim ẹni Zumura tó lè já ẹ ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹni tó bá ń bọ̀ láti Ọ̀yọ́ Ṣakí tẹ́ ẹ bá ti kọjá Ọlọ́runṣògo the next bus stop ẹ máa kàn Zumura tó lè já ni ẹ̀yin máa cross the other side ṣùgbọ́n gbogbo èèyàn tí bá ń bọ̀ láti Èkó ẹ̀yin ò ní cross the other side inú school Zumura tó lè já tán bá ti drop yín yẹn ẹ sọ pé Zumura lẹ ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀sùn bẹ́ẹ̀ fún ní mọ́tò ẹ tó bá ń gbé mọ́tò bọ̀ tẹ́ bá ti kọjá bíríìjì Muslim yẹn bus stop yẹn náà ló tẹ̀lé Muslim Zumura tó kò já tẹ́ bá ti ń bọ́ọ̀lẹ̀ ẹ̀wọ̀n ní school yẹn ibi báyìí ti ń kún o gbogbo àná kájú ti kúrò nílé kájọ wá sẹ̀yẹ ẹyẹ ẹgbẹ̀yìn kájọ kó jọ papọ̀ kájọ sẹ̀yẹ ẹgbẹ̀yìn fún ẹni ó fi gbogbo ohun tó fayé rẹ̀ lò nítorí ìdàgbà tàríkà sáàmù Tijani nítorí ìdàgbà fọ́jọ́ Sheikh Ibrahim nítorí ìdàgbà ẹ̀sìn Islam ni yóò ná owó yóò ná àsìkò
gbogbo àrísìkí tọ́lọ̀ ń fún kò fi rán nǹkan kan, kò fi rán tìyàwó, kò fi rán tọmọ. kí n bá a pé fọ́dọ̀ ní kúsẹ̀ torí kò dìde lọ́wọ́ adi mólídì lọ́wọ́ rọrùn fún gbogbo wa yìí. mólídì téèyàn ó ṣe tí wọ́n lọ máa kí pẹ̀lẹ́pẹ́ ẹkú òfò àná. tani ó dájọ́ mólídì ní ayé tí àwọn tí wọ́n dájọ́ wọ́n fún táìmù pé wọ́n ń lọ lásìkò yìí. bẹ́ẹ̀ ni wọ́n máa ń dájọ́ fún àwọn àṣàṣe òrìjìnà láyé ìkàlùkù adé tó mú dé ti mólídì nísìn mólídì nàbì wúrà fún àwọn oúnjẹ. nígbà náà ọkùnrin kan ṣoṣo tó dìde lẹ́kọ̀ọ́ nìbàdàn ní Ṣakí lọ́ṣogbo lọ́yọ̀ọ́ nílọ everywhere. ẹ dáná ẹgbẹ́jọ́ ẹ má sọ fọ́jọ́ bí anábọ̀ Muhammad tó ń ti gbogbo mímọ̀ yóò kó tèrà lọ bá wọn ni. ọkùnrin náà lọ wá lọ láàrin wa yìí. Ọlọ́run mo mọ̀ kó yí ọ. ìwọ náà dìde ńlẹ́ máa bọ̀ wá sí Zumaratul Hujjaj jájọ sẹ́yẹ ẹgbẹ̀yìn. ìwọ mùkádàmù dìde kúrò ńlẹ́. ìjọ ọmọ rò pé bẹ́ẹ̀ náà lọ́rọ̀rùn ni wọ́n dájọ́ mólídì téèyàn ó sì jókòó tí wọ́n wọ fìlà tí wọ́n wọ sọ tá a máa jó. Ọlọ́run ọkùnrin tó dá tó fi ara gbá gbogbo rẹ̀ rè. káfí pọ́ńfì tọ́ Sheikh Ibrahim sínú invitation mólídì nàbí. ọkùnrin tó sọ́jú ọ̀rọ̀ fún wa rè. bàbá tó ní ẹ mú aṣọ ẹ wọ aṣọ tó dáa lọ́jọ́ bí ànábì ẹ dáná káwọn èèyàn jẹun ẹ jó kí ni èmi má jò fọ́jọ́ bí ànábì Muhammad tí gbogbo wa ń ṣe lónìí. níjọ́ bàbá náà bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ń dájọ́ ọkùnrin fún níjọ́ náà ó kù lọ́tọ̀ọ̀la ó kù níjọ́ mẹ́rin o á pa lọ́tọ̀ọ̀la o. bàbá ní tí n bá fara jìyà rẹ̀ lónìí tó bá dìrọ̀ fún àwọn tí ń bọ̀ lọ́la fọ́bìrì wà ní àná. bàbá náà lọ́wọ́ jáde láyé káàṣẹ ọjọ́ mẹ́jọ ọ̀hún lónìí sọ́yẹ kó o jókòó ilé kó o má dìde kó o wá. ọdún àwa Yorùbá náà a kì í mọ tá a bá ní tó àmọ́ mo mọ̀ pé bàbá tó ní Mọ̀lánà Sheikh Abdullah Salahuddin Olódò Ànábì tó ní Sheikh Tijani tó ní Sheikh Ibrahim tó ní kí n ti ń bẹ pẹ̀lú gbogbo wọn báyìí yóò bá ní sàlékùn wọn lórí wọn. ẹ jẹ́ kí gbogbo òdìdí aago mẹ́wàá ní ìjókòó máa bẹ̀rẹ̀ nínú skul Zumaratul Hujjaj. ìjọba gbogbo àwọn ìjẹ́lẹ̀ ìjẹ́ gbogbo àwọn sukùn fẹ́dà gbogbo àwọn Zumara ìpàdé Sheikh Ibrahim gbogbo àwọn ará Kotonu gbogbo àwọn ará Abidjan ilé ti kún. ìwọ náà dìde kó jáde fún òun náà tiẹ̀ ti gbẹ̀yìn wọn náà tọrọ láìpẹ́ ojoojúmọ́ lẹ́kṣọ̀ ojoojúmọ́ tàbí gbogbo iná lẹ́rìí àárín jálù gbogbo nǹkan tí wọ́n sọ nípa ṣéwù látijọ́ Friday tí bàbá ti tọ́jà lù. lágbára Ọlọ́run aago mẹ́wàá láàárọ̀ yìí ìjókòó máa bẹ̀rẹ̀. Ọlọ́run wọlá Sheikh Ibrahim yóò wọlá Sheikh Tijani. album ẹ máa rí Alhaji Adéyínká Tílámì ẹ máa rí álbọ̀mù yẹn láàárọ̀ ẹ máa lọ́ǹchì ẹ̀ níbí láàárọ̀ yìí gbogbo ẹni tó bá fẹ́ rẹ́kọ̀dù náà á rí láàárọ̀ yìí Karamati Alhaji Ibrahim Karamati Sheikh Alhaji ẹ máa rí rẹ́kọ̀dù yẹn rà láàárọ̀ yìí insha Allahu ta'ala ẹ máa rí rẹ́kọ̀dù yẹn rà láàárọ̀ yìí bó ti rí nìyẹn gbogbo àwa tí à ń béèrè fún rẹ́kọ̀dù yẹn lágbára Ọlọ́run á kó jáde láàárọ̀ yìí insha Allahu Rahman bikudratillah tribute Mọ̀lánà Sheikh Abdullah Olódò gbogbo ẹni ọba dé bíbá yìí láàárọ̀ yóò rí insha Allah bikudratillah. mo sọ àwọn ọ̀rọ̀ tó ṣe díẹ̀ síbẹ̀ nítorí pé ìròyìn nípa ṣéwù ọkọjá ń téèyàn kó dúró pé bí ṣéwù ṣe mọ rèé àbí bó ṣe tó rèé ṣùgbọ́n ibi tó bá kọjú sí lọ́dọ̀ kó wá òun ni kó wó ti máa sọ nípa ṣéwù nítorí wípé
níjọ́ tí wọ́n bá gbé wàhálà wọn dé ẹnìkan ṣoṣo tí dìde pé ta ló ní náà ó ní mímọ̀ yẹn níbo ní ti ń bọ̀ wá kó Kùránì kó tí àkádìí sì tọ́ ọba mọ̀ wá wípé ṣíṣe ọjọ́ bí Ànábì Muhammad èèwọ̀ ni fífẹ́ràn Ànábì dógóńgó èèwọ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ ń pa ẹnìkan tí dìde takò wọn tó ń gbogbo tó bá ní ti mímọ̀ rẹ̀ pé Asia àrílẹ̀ ti ké ibi ìlàmì náà ti jáde Madina ló ti ké èmi náà jáde ńbẹ̀ bí hujjatu damiga baligha wakada Sheikh Abdul Ilahi Salahuddin Olodo radiyallahu anhu bàbá ńlá ń ṣe ọjọ́ mẹ́jọ wọn lónìí nǹkan ṣe wọn lẹ yóò bá o gbogbo àwọn alùtàríkà ọlọ́ni ó bá wa di o kí gbogbo akásẹ pé ní wàhálà ọlápapọ̀ salatul fat kọ́lọ́wọ́n la Hadrat Ibrahim ọba ní sàlékún ìyọ́nà àti kẹrẹ̀ lórí wọn bí gbogbo wa wá sí ń dárò tí à ń tá ń bara jẹ́ lórí wọn yìí amọ̀pọ́n ti ń bẹ pẹ̀lú àfa wọn amọ̀pọ́n ti ń bẹ pẹ̀lú olórí wọn kọ́nà bá mi tún lè sàlékún ìyọ́nà lórí wọn lápapọ̀ gbogbo ojú tó ń wò mí ọ̀rẹ́ mi Sheikh Habibullah aríkẹ́wò oyin aṣọ Badruddin olúwaṣẹ́wọ̀n àdùfẹ́ Imam Adéyẹmí Yusuf Alhaja Ọládèjì Sheikh Ibrahim so àjọṣe kó lúwà láwò lápapọ̀ salatul fat sínú hadra Sheikh kọ́lọ́hún wọlá ẹni tí wọ́n fi gbogbo ayé wọn tí wọ́n fi fẹ́ tí wọ́n fi ṣe wàhálà tó fi ṣiṣẹ́ rẹ̀ wọ́n wá Sayyidina Muhammad Rasulullah wakata Sheikh Ahmad Tijan wakata Sheikh Ibrahim kọ́lọ́hún bá ní sàlékún yọ lórí wọn bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حقا قدره وامتدار العظيم kí gbogbo tètè dé kálí bá ráyè jókòó ẹni ọba pẹ́ lẹ́yìn èrò tó ti wà ń bí gan ó ti tó lọ́tọ̀ kí gbogbo aká tètè dé tabati ẹni tó ń bọ̀ láti kó ká bọ́ọ̀lẹ̀ ní Zumuratul Hujjaj nínú sukùl Zumura ibẹ̀ ni àfikalẹ̀ wọn sí ẹni tó ń bọ̀ látọ̀yọ́ Ṣakí Ìlọrin tabati kọjá Ọlọ́run ṣògo kálá fẹ́ bọ́ọ̀lẹ̀ ní Zumura àwa máa cross this other side so ibẹ̀ ni àfikalẹ̀ wọn sí láàárọ̀ rẹ́kọ̀d tuntun tribute Mọ̀lánà Sheikh Abdullahi tí mo tẹ́mi ọmọ yín olórí tí mo yára ṣe àmà lọ́ọ̀chẹ̀ ń bẹ́ẹ̀ máa rí gbà lọ́la mo sọ̀rọ̀ ìbíṣẹ́ òṣù bẹ̀rẹ̀ ìrìn àjò tó ṣe mọ̀ pé choosing one ní ṣéwù ọmọ tí ìròyìn ẹ̀ ti kárí alambi Sheikh Mọ̀lánà Yasata alambi Sheikh wakata Sheikh yẹ́yẹsà alambi Sheikh gbogbo ẹ̀ bá wọn tọrọ kẹ́gẹ̀ fún ṣéwù kọ́lọ́ba ní sàlékún yẹn níwọ̀n a máa retí gbogbo yín láàárọ̀ yìí o gbogbo ibi tá a bá ti ń bọ̀ Ọlọ́run sọ gbogbo adéláyọ̀ ọ̀bẹ́rẹ́kọ́lá Sheikh Alhaji Ibrahim ọ̀bẹ́rẹ́kọ́lá Sheikh Tijan ọkọ̀ wò ní forí sọ́pọ́n láyẹ̀ ní gbogbo òde kí gbogbo akátara ká tètè kúrò nílé nítorí ojú ọ̀nà wa yìí insha Allah bi qudratillah aago 10 òní program máa bẹ̀rẹ̀ nínú school Zumuratul Hujjaj tàbá ti wọ mọ́tò àwọn tá à ń bọ̀ látẹ̀kọ́ Ìjẹ̀bú Abẹ́òkúta tàbá ti kọjá Muslim àti pẹ́ẹ́tọ̀ fún wọn pé Zumura láàrin láti fẹ́ bọ́lẹ̀ àtàbá ń gbé mọ́tò dání àwọn ti kọjá bíríìjì Muslim tá a rìn síwájú dáadáa níwọ̀nba díẹ̀ ká tó dọ́ lọ́sọ̀gbọ̀ Zumuratul Hujjaj làgbọ́bọ̀ àwọn tá à ń bọ̀ látọ̀yọ́ Oǹdó Ògbómọ̀ṣọ́ tàbá ti kọjá Ọlọ́runṣògo àwọn kọjá Ọlọ́runṣògo àtọ̀kọ́ Zumura láti fẹ́ bọ́lẹ̀ àwọn máa cross the other side Ọlọ́run wọ́n sá wọlá Sheikh Ibrahim wọlá Sheikh Tijan gbogbo aṣọ rántí wa yìí táwọn rántí wọn pẹ̀lẹ́dùn pẹ̀lú bànújẹ́ ọkàn tó jẹ́ wípé Ọlọ́run nìkan ló lè bá rectify ẹ̀ kọ́lọ́n bá níbi sàlékùn kí àtìyọ́nú fún bàbá wa ọlá Muhammadu Rasulullah la hawla wala quwwata illa dákun torí Sheikh Ibrahim ọbẹ̀ ọ́ni bá mi share fídíò yìí fún àwọn tí wọ́n fẹ́ wá tí wọ́n ò mọ bí wọ́n ti tètè débí torí Sheikh Tijan níjọba mi share fídíò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹjọ́ bá mi share fídíò ìtòrí Ànábì Muhammad fún àwọn tí wọ́n ń béèrè description bó ṣe máa gẹ́ẹ̀tì bíbà yìí Ọlọ́run ṣàlékún àánú ẹ̀ lórí gbogbo wa náà ẹ̀mí gbogbo wa náà gún o àní lọ lásìkò yìí o
ولا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أزيادة من إليك يا رسول الله صلى الله عليه وسلم.